Tinubu àkànbí ọmọ olódòdẹ ṣé ò ní padà gbẹ̀mí àwọn nọ́ọ̀tì báyìí torí Ọlọ́run ọmọ wa dáre ogun ti ṣẹlẹ̀ nọ́ọ̀tì wàhálà ti dé ó ti di woro sí woro ó ti di kọ̀rọ̀ sí kọ̀rọ̀ Tinubu àwọn àdágún ọmọ burú ọ̀kan là á bí àkànbí wàhálà ẹ̀ ó ti jẹ́ kí àwọn Fúlàní kọ́ máa ní ìbẹ̀rù bójó fún àwọn Yorùbá. Fúlàní ò lè trust wa mọ́ láéláé ogun máa jà ogun ti dé. Tinubu wáì Tinubu ti da yánpọn yánrin wàhálà bìlísì fìtínà gòbè àgbákò ó ti dá sí nọ́ọ̀tì. Àtíkù Abubakar alpha how market Àtíkù ẹni tó ṣu ló gbàgbé ẹni tó kò lè gbàgbé ó ti gbàgbé ayé Jonathan bó ṣe ń fọ́ fọ́nrán nípa Sony ogun dé o Fúlàní àti Fúlàní ti ń jà àwọn Fúlàní Tinubu bàbá Tinubu yẹn kàn pèsè oríṣi òmìjọ pé lọmọ Guinea nìyí mo ti suspect Àkànbí ti dá wàhálà lẹ́lẹ̀ Haúsá mo kẹ́yìn tẹ́ ń kí mi Àkànbí ti dá bìlì sílẹ̀ ọmọlódò sílẹ̀ jàmà ó ti fi àmà fún gbogbo politics ilẹ̀ Haúsá ó yọkùn mọ̀ dání báyìí ni ó ń fún anybody lórí aláì Tinubu you no fit make it fun please somebody should check on Atiku Abubakar o Atiku Abubakar Atiku máa rọrùn fún ní 30-31 báyìí wọ́n ní 4+4 ní Tinubu máa lò = 8 Jonathan náà ti jáde ex-president Jonathan náà ti jáde òun náà fẹ́ di president ṣé torí àwa South West yìí náà ni everybody ṣe ń jáde Jonathan ò tí ì sọ gédégbé o ṣùgbọ́n àwọn PDP wọ́n ti post ẹ̀ wọ́n ní Jonathan for president jẹ́ kí wọ́n gbé wá ná èyí tẹ̀ ń kí mi ẹ̀ka rẹ̀ kásẹ̀ kalẹ̀ ẹ kú dédé àsìkò yìí o president Goodluck Ebele Jonathan 2027 ó lágbára ó padà lẹ́tìkẹ́ lórí tàbí tá a dé yìí ó padà di kí ni máa ń fà á já mo kí yín jà wọ́n ní Yorùbá wù yìí tíátíá mo máa kẹ́yìn tèmi wọ́n kí mi kú ètò mo ní mo kú ètò ó lágbára mo fẹ́ ta Tinubu ẹjọ́ gbàǹjo mi ní kí lórúkọ àgó ẹjọ́ I want to say Tinubu o dádì mi ṣáà ni ẹjọ́ mo fẹ́ ta Tinubu for sale àgbákò alátọmọdúnkọ lọ́wọ́ àgbákò wà Tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀ Àkànbí ọmọ olódòdẹ ó mú odó báyìí ó gbé lọ sáàrin àwọn Fúlàní ó bẹ̀rẹ̀ sí ní fọ́ wọn lórí lẹ́yìn ọkọ àwọn èrè tí ń gẹ́ra wọn jẹ what you want to buy mo fẹ́ ta Tinubu o Tinubu for sale gbàǹjo ọmọ burú ọ̀kan làbí wà láyà abí ẹyọ kan yìí ní South West nílẹ̀ Yorùbá wà láyà abí ẹyọ kan yìí ná ẹyọ kan yìí o Tinubu yìí àti bí ní South West ọmọ lọ́dún okùn mọ̀ àti bí ní South West o Ọlọ́run kí la wọ́n dẹ̀ ní ẹ̀ẹ̀kan ni wọ́n máa ń wá ní sẹ́ńtúrì kan àwọn tó bá dàbí Tinubu bẹ̀ yẹn wọ́n ní ẹ̀ẹ̀kan ló máa ń wá ní sẹ́ńtúrì kan Àtíkù mo fẹ́ ta ẹni how much ní Tinubu èló ni kí n ta ná èló ni mo lè ta Tinubu ná èló mo fẹ́ tà èló ni Tinubu wọ́n ọ̀tẹ̀ bá mi kọ́ sí comment section ọmọ lọ́dún okùn mọ̀ dádì mi ọmọ lọ́dún lẹ́jà ojú Àtíkù korò ojú ẹ̀ lé bàbá Ahmed ojú òun náà lé Usman bàbá Ahmed ojú wọ́n ní tí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì wọ́n ní threat ní fún Nàìjíríà o wọ́n ní Nàìjíríà máa pín yẹlẹyẹlẹ báyìí ni wọ́n ní ẹlẹ́ẹ̀kejì Tinubu ó ló máa hand Nàìjíríà àṣàrò náà ṣé bẹ́ẹ̀ ni sọ pé lẹ́gìdè ṣe káàdé ṣe kò bá wẹ̀ ló wẹ̀ ilé sáfẹ́mi ló kàn ṣé bẹ́ẹ̀ ni kò wẹ́ẹ̀lì ni ó lè wù ẹni tí ò wẹ́ẹ̀lì fún yín kí wọ́n ló di wàhálà báyìí Tinubu for sale
mo fẹ́ ta Tinubu mà ṣe gbàngbó Tinubu Tinubu mo fẹ́ ta yìí ẹ ti fẹ́ pa àwọn nọ́ọ̀tì mo fẹ́ ta yìí Tinubu for sale kò ṣe é tà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ dáa ẹ mọ̀ tó pé ẹ̀ láìkì Tinubu mo fẹ́ ta nísìnyí gbogbo yín sọ pé kí n má ta ẹ tó bá support kí n ta Tinubu yẹ kí n rí kọ́mẹ́ǹtì gbogbo wọn ni kí n má ta Tinubu in fact Tinubu is really trying àsìkò campaign ò tí deep tó wá deep egun ló máa ń kẹ́yìn ìgbàlẹ̀ àwọn máa wá jáde fully a máa jáde gan àwa máa camp ẹ máa fẹ́ kú o ẹ fẹ́ kú ẹ̀yin náà tí Tinubu fire o wọn ló ti ń gbé ẹpọn wọn kaná ẹjọ́ iná wo ni Tinubu gbẹ́pọ̀ àwọn nọ́ọ̀tì sí iná wo ni Tinubu gbé ẹpọn àwọn nọ́ọ̀tì sí ṣé iná gas cooker ni àbí electric àbí iná bọ́ọ̀lì wàláì mo fẹ́ bínú mi ṣe ń dùn lẹ́ni pẹ̀lú ọ̀rọ̀ Àtíkù tÁtíkù sọ bínú mi ṣe ń dùn lẹ́ni mo fẹ́ gbé èèyàn kan wá fún yín kókó bá mi kí yín mo gbé ẹnìkan wá láti north gas cooker nice mo gbé ẹnìkan wá láti 20 kọ̀bọ̀ lẹ́ máa ra Tinubu 20 kọ̀bọ̀ kọ̀ $20 million mo fẹ́ ra Tinubu mo gbé ẹnìkan láti north kó bá mi kí yín. Happy that the majority of these governors are from the northern part of this country, which is a I get all of people for the looking. Fidio tí mo fẹ́ play wàláì ẹni tó bá fi lè rẹ́rìn tí mi bá gbá onítọ̀ ní blow lẹ́nu kéyìn ẹ̀ yọ ọmọ mi lọ́wọ́ látòrí fóònù ẹni mo kù díẹ̀ tí bá play fídíò tẹ́nìbọ̀dì bá rẹ́rìn pẹ́kẹ́ tẹ́ bá rẹ́rìn tí ẹ tó bá rẹ́rìn kí mi wọ́n mọ̀ kọ́ tí mo lè ṣe fún ẹ tó bá rẹ́rìn ni o fídíò tí mo fẹ́ play fún yìí àwọn tí wọ́n kó wa pọ̀ mọ́ rèé o tó ní kájọ máa ṣọmọ ìyá àwọn tí wọ́n kó wa pọ̀ mọ́ nì sí lára àwọn political aspirants kan mo fẹ́ play fún yín láti nọ́ọ̀tì tí ẹ máa rẹ́rìn ẹ̀yin rẹ́rìn kiri tí bá ti bù yín ṣe léṣe lórí péjì ẹni mo tó bá rẹ́rìn màá kó dà yín blow láti rí ẹ bá mi kí wọn ẹ bá mi kí àwọn Yorùbáwùyí fans àtàwọn tí wọ́n wọlé tí wọ́n bá wa tẹ thumb up lórí show àtàwọn tí wọ́n wọlé tí wọ́n bá wa share fídíò ẹ bá àwọn ẹ bá mi kí ṣé àwọn tó bá mi share fídíò bá gbọ́ tó bá mi kí bí fúnra mi máa kí wọn fún ara mi àwọn tí wọ́n share fídíò yìí tí wọ́n jẹ tó like so yìí ẹ bá mi kí wọn sà ẹ káàbọ̀ sà. The farko the first three I get all of people for the looking for me to hear what I'm saying. 2 days are hiding. You are not. You are 2 days. You know, never see me. Today you see me. The firstly, my name is Comrade Sanusi Saadu. Kí tó continue. Ara àwọn tí wọ́n control yìí, tí wọ́n control àwọn PhD holder ní Nàìjíríà. Ara àwọn ló sọ̀rọ̀ yìí. Ara àwọn tí wọ́n control àwọn tó ní BSc ní South West. Yé, mo dáre, a ní kẹ́ má rẹ́rìn, rẹ́rìn. Kí ló fẹ́ rìn báyìí torí Ọlọ́run? Mo like kọ́mẹ́ǹtì yìí, akara wọn pa ní Tinubu. Bá mi kí àwọn tí wọ́n bá wa like show ìbá mi kí wọn tí wọ́n subscribe sí YouTube channel Yorùbáwùyí. Bá mi kí wọn. The first three, I get all of people for the looking for me to hear what I'm saying. Yeah. 2 days are hiding. You are not. You are 2 days. You know, never see me. Today you see me. The firstly, my name is Comrade Sanusi Saadu. The speaker in the APC National and the Republic of Nigeria. My name is Comrade Sanusi Saadu Bongodu. I'm living in Bongodu local government. I born in Bongodu local government by Masallaci Lalle Bongodu area. I send you the message from Bola Ahmed Tinubu because of the governor of the Zamfara state, the Dauda alone.
the Tinubu, my President Muhammad Bola Ahmed Tinubu, they may give you the message. The first, I paid with those of humanity and the great respect. And YouTube, and TikTok, my Facebook, and my YouTube, YouTube, see, TikTok, YouTube, by Toriolo, and you don't familiar. Me like the sharing, serious, on a serious note in our. About I like to show you on a serious note, very serious, to you, Mr. President of the Federal Republic of Nigeria, on behalf of me, on myself, and the assistant member of APC Zamfara State chapter, want to give some good work of advance, Mr. President, the definition of the Gwamna Dauda to APC in a major setback to your party, and we respect this move to join APC because we move your party for what Mr. President, the two is one of you accepted this defection to. Wàhálà YouTube ẹ ti fẹ́ pa mí pẹ̀lú àwọn kọ́mẹ́ǹtì tí mo rí èwo tó ní sọnù dé àìkí ẹ ti fẹ́ pa mí lórí YouTube ẹ jẹ́ ìdíjú mi fẹ́ wo kọ́mẹ́ǹtì. APC. Surely you will lose your supporters and voting. Mr. President, your people don't support this move. They never respect this defection. Our else you lose Zamfara in. Again, generally, Mr. President, Zamfara is you are both under on condition if you reject, if you are reject, don't test defection. If you are if you are disregard our call, another party will take Zamfara. Ogun ti de o. Ṣé kí n continue àbí kí n stop ẹ̀? Ká ṣe show. Ọlá ogun ti de. Ṣé n continue àbí ká máa ṣe show lọ? Ogun rẹ o. Ogun ti jà o. Ṣé ká continue? Ara àwọn tí wọ́n ń rúlu wa Nàìjíríà ni. Tí wọ́n ń rúlu àwọn Yorùbá. Tí wọ́n ní BSc, tí wọ́n ní PhD, tí wọ́n ní gbogbo ẹ̀. Àwọn tí wọ́n kó wa, àwọn tí wọ́n ń rúlu wa ni. Kí n continue? Ogun ti dé. Olóhùn fèdè fọ ẹnìkan ní kó fún epo pupa mu. Epo pupa báwo? Wọ́n ní àpàtẹ́wọ́ fún. Ẹ ṣe jàre, wọ́n ní àpàtẹ́wọ́ fún. Wèrè rẹ o. Again, generally, Mr. President, Zamfara is you are both under on condition if you reject, if you are reject, don't test defection. If so ní kí Tinubu lọ ṣe blood test àbí kí ló sọ? Ẹni bá mọ̀ nǹkan tó yẹ wá mi kọ́ sí kọ̀ọ̀fẹ́sẹ̀ ogun wàhálà ogun ti wọlé Nàìjíríà.
ṣe blood test mi gbọ́ nǹkan tó sọ. If you reject, if you are reject, don't test defection. If you are if you are disregard. Wọ́n ní sọ mú yes. Wọ́n ní sọ òyìnbó yìí mú yes. Wọ́n ní sọ mú yes. I assure you Buhari la rí tà ń sọ̀rọ̀. Bàbá yìí YouTube YouTube ń tẹ̀ ṣe fún mi lẹ́ni. Sẹ̀mó tí mo jẹ ẹ ti jẹ́ kó dà nínú mi. Ẹ ti jẹ́ kí sẹ̀mó tí mo jẹ dà nínú mi. YouTube ti reject. If you are reject, don't test defection. If you are if you are disregard, our call in another party will take Zamfara. You are take Zamfara Asiri. Who must have told you? If Dauda enter APC, wallahi, my matata, wallahi, cannot never vote you. Naran said Allah cannot vote you. If I want to join ADC. Ba za mu lamunce ba za mu yadda ba. Nan zan tsaya. Wannan ina so don Annabi Muhammadu ku yi man sharing ya kai ga Bola Ahmed Tinubu. Sannan gobe muna da live na kiranye akan wa'anda in da ta daura lawan dare ya shigo jam'iyyar APC again zamu kira su domin su bar jam'iyya su koma wata jam'iyya su domin mu zabe su a matsayin ƴan takarkaru. Wassalam, ku huta lahiya. Ẹgbà mi. Ẹjọ́ kéèyàn kan bá mi pè wọlé tó bá gbọ́ nǹkan tó sọ láti bẹ̀rẹ̀ dópin kan bá mi summarize nǹkan tó sọ àbí bá mi kọ sí comment section mi gbọ́ gbogbo ohun tó sọ. Ẹ̀yin Mr. Kanju Abenko gbọ́ nǹkan tó sọ lè sọ pé yóò wá bóyá ní kó lọ fọ́ Tinubu lórí ni nísìnyí àmọ́ mi ò gbọ́ ohun tó sọ. Bóyá ní kó lọ fọ́ orí Tinubu ni èmi ò mọ̀ ẹ sọ pé yóò wá yóò rí àgbàlá àgbákò ti padà dé. Olúwa ṣàánú wa o. Wàhálà Yorùbá wí lórí YouTube mi mọ̀ kọ́ tí mo lè sọ sọ̀rọ̀ yìí lé ní à ń sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tó ń dùnyàn bóyá ní kó lọ fọ́ orí Tinubu ni ẹ mọ̀ ẹ sọ pé yóò wá yóò àwọn tí wọ́n rọ̀ wá pọ̀ mọ́ nì ó dẹ̀ pé ó ń fún Tinubu ń wọ́ nì ní tó èmi ò gbọ́ nǹkan tó ń sọ bóyá ó ń fún Tinubu ń wọ́ nì ní mo ṣáà ń gbọ́ àpẹẹrẹ àìchà Tinubu kìíní kan èmi kó àlejò aláàjọ lálejò ni àjọ ní àlejò ni ẹ bá mi pàtẹ́wọ́ fún chairman wa wọ́n ti fún Tinubu ní wọ́ọ̀nì ó kẹ́ pé wọ́n tán fún Tinubu nìkan ni èmi ò mọ̀ wọ́n ti fún Tinubu wọ́ọ̀nì mi mọ̀ wọ́ọ̀nì tó bá mi fún Tinubu ìyẹn nìkan ni mi ò mọ̀ so ẹ̀dẹ̀ bá mọ̀ wọ́ọ̀nì tó bá wà fún Tinubu ẹ̀dẹ̀ bá wà kà síta lórí ọ̀rọ̀ nọ́ọ̀tì ogun ti bẹ́ sílẹ̀ nọ́ọ̀tì wàhálà ti dé ìjà ẹ mọ́ use Google ẹ̀yin ni ẹ bá mi lo Google wọ́n ní àkàrà àwòǹpà ló ká wọ ẹ̀kọ́ gìrì ká fi yangan ṣọ́yangan ní dá yangan lára Tinubu ló káwọ́ àwọn aláṣejù lókè ọ̀yà wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Aríkúyẹrí Àkànjí. I love this. He said àkàrà àwòǹpà òun ló kájú ẹ̀kọ́ gìrì ká fi yangan ṣọ́yangan ló máa ń dá yangan lára Tinubu Àkànbí ọmọlódòdẹ òun ló káwọ́ àwọn aláṣejù lókè ọ̀yà. Now Atiku Abubakar ó bọ́ta ẹ má ti kà sọ́dọ̀ ọ̀dọ̀ Atiku ẹ ká kọ́ lọ sí ọ̀dọ̀ iṣẹ́ àti pé Goodluck Jonathan ló fẹ́ di kínní ọ̀dọ̀ bàbá Ahmed mo fẹ́ kọ́kọ́ lọ. Ọ̀rọ̀ tí mo sọ lánàá you see Ọlọ́run yẹ kí n máa lọ ṣiṣẹ́ pásítọ̀ àbí kí n máa lọ ṣe wòlíì yẹ kí n máa lọ ṣe pásítọ̀ àbí kí n máa lọ ṣe wòlíì ọ̀rọ̀ tí mo sọ lánàá tó fẹ́ di ìbínú tó fẹ́ di ìjà láàrin èmi àti bàbá Bánwò
bàbá àwọn pàdé mi dẹ̀ ni wọ́n o nípa ọ̀rọ̀ Èkìtì mo máa sáré ṣú ẹ̀ fún yín ẹ lọ kà lórí Punch ẹ ṣáà rí déètì yẹn èdè ní 12 terrorism takes root in southwest tẹ́ bá wá kà síwájú ọ̀rọ̀ tí mo sọ nípa Kwara State wípé Kwara State ní géètì mi mọ̀ bóyá yẹn wà níbí ní géètì ilẹ̀ Yorùbá ẹ máa rí pé àwọn kinní náà sọ lé ní Punch I don't want to say bóyá wọ́n wo show tí mo ṣe lánàá ni o and láti jẹ́ kí kinní yẹn láti testify sí ọ̀rọ̀ tí mo sọ ẹ lọ ka full story ẹ̀. Recent attack in Ekiti and Kwara show terrorism in southwest Nigeria is a growing reality. The region faces a critical security threat demanding urgent attention. And again, Trump ti wá sọ̀rọ̀ lẹ́nu yẹn president wa l'Amẹ́ríkà. Ó ní àwọn people tó pé wọ́n ti lé wọn kúrò ní tó ti ń jà ní Syria. Ìpè nísìn wọ́n ti darí wá sí Africa, which Nigeria is part of it. Tó dẹ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ọmọ face threat látọwọ́ àwọn ICC, that's ISIS. Bóyá ISIS náà ń pè wọ́n ní ọmọ face threat kọ́lọ́n kó ṣọ́ àwọn èèyàn wa. Nípa ọ̀rọ̀ Kwara tí mo sọ wípé Nigeria pé Kwara ó dàbí gate fún Nigeria. It's not even gate. It's not even ó dàbí. Kwara is the gate. Gate ni Kwara jẹ́ fún ilẹ̀ Yorùbá. Àwa la kọjú sí ẹjọ́ tó gbọ́dọ̀ sáré gbé bàbá Ahmed wa ni o. Àwa la kọ ojú sí ilẹ̀ Yorùbá la kẹ̀yìn sí north. I am not trying to discriminate láàrin anywhere nílẹ̀ Yorùbá. Yorùbá ni mí. Yorùbá ni ràn mí. Let me quickly bring this up, then I'm going to sáré gbélé wá sókè fún yín. Remove. Baba Ahmed, Tinubu re-election may put an end to Nigeria. Baba Ahmed ló sọ̀rọ̀ yìí. Ara àwọn Fúlàní ni o. Tó bàbá wa tó sọ wípé àkàrà wòǹpà tó kájú ẹ̀kọ́ gìrì. Tinubu re-election may put an end to Nigeria. Tó máa tún Tinubu tó tún bá wọlé lẹ́ẹ̀kejì wọ́n ló máa fi òpin sí Nàìjíríà. Ẹ̀yin ọmọ Yorùbá, àwa ọmọ Yorùbá. Ẹjọ́ tí a fẹ́ kí bàbá ẹnìkan ní kó bá wa turn up. Ẹ ṣé God bless you. Ẹni tó bá wa turn up yẹn ṣé mo dúpẹ́. Ṣé àwa ọmọ Yorùbá ṣé a fẹ́ kí Nàìjíríà dúró tẹ́lẹ̀? Ṣé bí kò put an end náà ni? Àbí ṣáà jọra wa èyí náà wẹni tá a play. Àgbáńtí gàǹgáṣí èmi ò náà bá mọ̀ pé mo fọ́lọ́ máa búra mi ò gbọ́ nǹkan kan. Mi ò gbọ́ anything gbogbo tó sọ yẹn mi ò tó máa ní tí Yorùbá wuyì summarize ẹ̀ wàá gba 5 million. Ọlọ́run pé mi odò ni màá gbà. Tó mi ò gbọ́. Gbogbo tó sọ yẹn mi ò gbọ́. Ẹ̀yin bá wá gbọ́ torí Ọlọ́run bá mi kọ sí comment kí n pin ẹ̀ fáwọn èèyàn wa. Mi gbọ́ gbogbo tó sọ. Náà bàbá Ahmed ló bọ́ta yín sí. Ó ní tí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì. Ó ló máa put an end sí Nàìjíríà. Pé Nàìjíríà máa finish. Pé Nàìjíríà máa parí ọmọ Yorùbá. Ṣé kìí ṣe pé ibi tẹ́ fẹ́ gbin obì sí? Òun lobì ń wù níbẹ̀ yìí. Mo dẹ̀ ń bi yín mo lè wò nínú yín. Èwo nínú yín ló ń gbàwẹ̀? Mo lẹ́nu mi bò mo ní mi ní sọ fẹ́ nìkankan. Ẹ sọ fún mi. Èwo tó ń ka sáàmù nínú yín mo ní kẹ́ ẹ jẹ́wọ́ fún mi mi ní sọ fẹ́ anybody. Dáhùn. Ta ló lọ ń ṣe síkìrì nínú yín? Ọlọ́run jẹ́ ẹ sọ fún mi. Ẹ̀yin wo lẹ ń gbẹbọ? Ẹ sọ fún mi. Ẹnu mi bò mi ní sọ fẹ́ nìkankan. Ẹ sọ fún mi. Wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti wá lẹ́tì kẹ báyìí. Bàbá Ahmed ló bọ́ta yìí o. Ẹ ṣe ìyá mi. Ó ní tí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì pé Nàìjíríà máa pín. Nàìjíríà máa dópin. Ó ní because lọ́wọ́ yìí o nǹkan tí Tinubu ṣe ó ti jẹ́ ká hate ara wa. Bóyá ká fẹ́ kan dìbò fún Tinubu kó wọlé ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú nǹkan tí bàbá Ahmed sọ yìí o. Bóyá ká fẹ́ kan dìbò fún Tinubu kó wọlé ẹlẹ́ẹ̀kejì kó gbogbo ẹ lè fọ́ lójú o. Ó ní tí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì ó ní gbogbo ẹ̀ á fọ́ lójú ni o. Ó ló máa di yam pepper skata ó máa di ṣu ata yányan ni o. Bóyá ká dìbò fún Tinubu kó wọlé ẹlẹ́ẹ̀kejì tó bá yẹ pé lóòótọ́ ló máa fọ́ lójú kó fẹ́ kan fọ́ lójú. Now Àtíkù sọ wípé
ẹ má jẹ́ kí wọ́n ṣe sóní o pé Tinubu ti lọ́dún 4 ìyẹn ò ní ìdí pé kí Tinubu lọ́dún 8 Tinubu ti lọ́dún bàbá ní ẹ sóní dó wọ́n ní kò sínú constitution Nàìjíríà pé wọ́n ń sóòn àwọn náà ni wọ́n gbé wá Àtíkù yìí nígbà tí Jonathan wà ń bẹ̀ tẹ́ bá mọ̀ tí Àtíkù fojú Jonathan rí I'm going to play it for you Àtíkù yìí nísìnyí wọ́n ti kọ́ má ṣe zoni ó ní because tó má ṣe zoni yẹn máa favour Tinubu lè wọlé ẹlẹ́ẹ̀kejì because Yorùbá ò tí rí ẹlòmíì fàálẹ̀ lẹ́yìn Àkànbí ọmọ olódò dẹ ọmọ burú ọ̀kan làábí Àkànbí ọmọ olódò sledgehammer bàbá mi ọmọ olódò òkùnmọ̀ tó ń fọ́ orí anybody káàkiri ó ti fi fọ́ orí anybody ní south west ó wá lọ náà tó gbé sledgehammer ó bẹ̀rẹ̀ sí fọmọ wọn lórí pàù Tinubu ti fọ́ wọn lẹ́pọ̀n ní north Tinubu ti fẹ́ gbẹ̀mí wọn ní north wọ́n ń fò bọ́ta ní fúrúfúrúfúrúfúrúfúrú wọ́n ń bẹ́ bọ́ta ní àwọn wèrè yìí tí wọ́n ń sọ̀rọ̀ yìí pé kí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì ó máa favour ẹ̀ now mo mọ̀ lórí Àtíkù padà o Jonathan fún 2027 good luck ebele Jonathan for 2027 okay a ní good luck láyé ìgbà tí ẹ ó ṣe dáadáa wọ́n lè lọ wọ́n pètèpèrò wọ́n dúrún mọ́ wọ́n ṣáà lè good luck Jonathan lọ lẹ́yìn tí wọ́n lé good luck Jonathan lọ mo wá fẹ́ bi ẹ̀yin tèmi o ẹ̀yin olólùfẹ́ mi tí good luck bá padà wá di president ta ló máa jẹ́ fáìsì ẹ̀ ṣé kì í ṣọmọ Fúlàní náà ni ṣé good luck lè pé jáde yìí sìn kí good luck wá mú ẹnìkan lẹ Yorùbá ṣé àwọn náà ti máa dìbò fún good luck ṣé máa dìbò fún good luck ẹ jẹ́ ká jọ wò láti 1960 tá ti gba ìjọba tá ti gba òmìnira tí wọ́n ń pè lómìnira mo fi síbì kan láti 1960 tá ti gba òmìnira tí wọ́n ń pè fún wa lómìnira mo kọ síbì kan obet ẹ jẹ́ kí sáré wò jáde ẹ mọ̀ tó mi fẹ́ ka ìkàkùkà níbi tí mo gbé sórí dé mi dẹ̀ wá rí gbogbo máa try ó dàbí tani first prime minister mo fẹ́ wo èèyàn tó wà lọ́dọ̀ mi mo fẹ́ wo iye ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tani first prime minister the first and only prime minister wọ́n ní kí kìlọ̀ jókòó wọ́n lẹ́ pápáyé ti mú wọn náà tí ó ẹ jẹ́ àwọn olódò náà wà lórí péjì mi lé ní àwọn olódò bíi ti Yorùbá wò ta ni first prime minister aláì a máa ṣe test fúnra wa lẹ́ni ta ni first prime minister èèyàn kan ló sì gbà Tafawa Balewa from the north òun ló jẹ́ first prime minister ní Nàìjíríà ní 1960 to 1966 Tafawa Balewa ó déyàn méjì ó déyàn mẹ́ta àwọn fáǹsì mi mọ̀wé ọlọ́mi kan kàwé ṣùgbọ́n mo láwọn fáǹsì tí wọ́n mọ̀wé first prime minister ní Nàìjíríà was Tafawa Balewa láti 1960 to 1966 láti north then Aguiyi-Ironsi ló jẹ lẹ́yìn ẹ̀ 1966 ta ló tún kàn lẹ́yìn Aguiyi-Ironsi o kó tó wá kan Murtala Muhammed 1975 to 1976 láti north náà nìyẹn o Ọbásanjọ́ láti 1976 di 1979 Ọbásanjọ́ ṣé south lọ́básanjọ́ àbí ìlú wo lọ́básanjọ́ ti wá èmi ò mọ̀ okay àsopọ̀ Ọbásanjọ́ from the south láti 1976 to 79 Shagari from the north again láti 1979 to 1983 Buhari 1984 to 1985 north lòun náà o Babangida 1985 to 1993 yes north lòun náà then wọ́n fún Ṣónẹ́kàn bàbá wa fìdí ẹ ní 1993 from there ó bọ́ sọ́wọ́ Abacha 1993 to 1998
Abdulsalamu Abubakar